Audio Jungle. Audio Jungle. I
Compliment of the season for everybody. Now, if we never that one, no stress, no wala, gbadu, always gbadu. Ẹ ṣáà mọ̀ if we never that àgbàkan, ó ti yàtọ̀ sí tàbí sí ẹ ṣáà mọ̀. Ẹ jẹ́ ká gbé wọ́ọ̀dì.
ọ̀nà kábíyèsí ọlọ́jà tẹ́tọ́. Jábí ìwé orí ẹ̀dọ̀ gbogbo láyé. Èyí ọ̀dọ̀ ní gọ́ọ̀mẹ̀sì òbòdò bíbí náà lé. Adéọlá ní iná ìyá àsùnwà. Ṣẹ̀dá àwọn tí mo ń dárúkọ yẹn, àjọṣe kékeré ni. Ìgbà ìgbésẹ̀ lọ́wọ́ yìí lọ́wọ́ bá mi lé. Wọ́n á jẹ́ ọmọ Káyọ̀dé, ó ń dín ní òbí sùúrù ń dé. Kébì ìwọ ẹ̀mí ọ. Ìgbìmọ̀ àti ẹ̀yà kọ́lé bá wà. Adébọ́lá ní ìṣúná kára wọn ní. Ìlànà bí kan bó ṣe ń rò. Ìwọ̀n tó sọ̀tọ̀ sí ìdílé, tó sọ̀tọ̀ sí ìdílé, tó sọ̀tọ̀ sí ìdílé jẹ́. Say
ṣe.
Thank you.